pásítọ̀ ọmọ kí n baraka máa lé máa kí sí ń gbọmọlá baraka kàkàkàkà irọ́ gbogbo ẹ̀ torí wọ́n ti ń dúnbó èèyàn tí wọ́n ń pààyàn tí wọ́n ń gé èèyàn ẹwà àwọn ọmọ ọdún bí ọmọ mi tí ó ti jọ ọmọ ọdún méjì lọ wọ́n ti ń nà wọ́n nugbó omi sì bọ́ lójú mi ẹni tí ń ṣò rẹ̀ gan ti ń sọ̀rọ̀ nípa rẹ̀ omi sì ń bọ́ lójú òun náà ọmọ kí wọ́n mọ àwọn eléyìí ọmọ wọ́n sì ń ná wa àjókòó nulẹ̀ lẹ́gàn la gbọ́ pé wọ́n ní wọ́n ti dókòó olówó wọ́n yà kọ́kọ́ jáde wá sẹ́nu géètì mo ti gbogbo ẹ̀ pa àṣà ń gbọ́ gbogbo ẹ̀ ọkọ̀ pé gbogbo onuléwò lágbájá sẹ́ mọ́láwọ́ wà ní olétọ̀ òkú sílẹ̀kùn tó gba ẹ̀yìn wọlé síbígẹ́tì náà ní bá a ti ń ba lọ tí ó gbé ìfàyàbalẹ̀ dànù ayé náà nísìn akẹ́rẹ́bẹ́kẹ́lẹ́ bọ́lọ̀ bá wọlé àgbogbo bá a ti ń bú gbogbo àwọn àfá ńláńlá àwọn wàlíyé ọlọ́mọ yìí gan sẹ́fà ìyàbalẹ̀ ọwọ́ láyé àwọn ìjọba àwọn òrójú ti wáyé àwọn tí ó pè ń só kálọ̀ bá yín bẹ lọ́hùn gbogbo wọn la níwèé iṣẹ́ ní ọlọ́run yìí gbogbo wọn là ń gbé wọn ní mímọ̀ yìí gbogbo wọn là ń gbé wọn lẹ́kọ̀ọ́ yìí gbogbo wọn là ń gbé wọn gbọ́ lárúbáwá yìí ẹ̀yin tẹ́ wá gbọ́ lárúbáwá àyà yín dìdì ẹ̀ ṣáájú ẹ̀ṣọ́ lọ́hùn ẹ̀ ń sónú gbó ẹ̀yin tẹ́ lóògùn àpẹ ẹ̀ní àṣẹ ẹ̀ní náà tó tó bá yí pé ẹ̀ní ni èyí ṣe tẹ́ ẹ̀dẹ́ gbogbo ẹ̀mọ́ra kẹ́ ẹ ṣáájú ẹwọ gbó lọ kẹ́ ẹ pọ̀fọ̀ sí wọn pé mọ́nàmọ́ná ìṣíjú ẹni tí ó pa àwọn ẹ máa jáde ìtún ààrẹ ni lè lọ ẹ máa halẹ̀ máa bá jíjẹ alẹ̀ máa lọ gbéwu agbọ̀nrín jáde bẹ́ẹ̀ bá mú ẹsẹ̀ gánú lẹ̀ yìí ẹni gíní gbégbó òun lọ nú gbó ààrẹ nìkan ẹ̀yin àfá tẹ́ halẹ̀ mọ́kàlùwé mọ́kàlùwé bẹ̀rẹ̀ wọ̀ ní ìsìmọ̀lá àzámi ní tí ń bá kú sí báyìí ẹ máa wulẹ̀ wí sáwà nínú àfàìsá ẹ̀sọ́ nú gbó bàbá ńlá ẹ lọ wọ hálùwà bẹ́ẹ̀ kí gbogbo àwọn báńdíìtì ọ jáde wá pé àwa rèé àti gbogbo nǹkan ìjà wọn kí wọ́n fi wọn àti wọ́n submit ẹ̀ ààrí pásítọ̀ ọmọ kí n baraka máa lé máa kí sí ń gbọmọlá baraka kàkàkàkà irọ́ gbogbo ẹ lọ baraka kàkàkàkà inú gbó bàbá ńlá kò sí ẹ̀yin ọmọ wa tẹ́ ẹ máa jíjà alẹ̀ tẹ́ ẹ máa lọ gbalẹ̀ ńlẹ̀ tẹ́ ẹ ń talẹ̀ ńlẹ̀ kí tẹ́ kó mọ̀ wá lórí ilẹ̀ ńlẹ̀ ẹ wọnú gbọ́dọ̀ káti ẹ̀ lo ẹ̀yìn rẹ̀ báwọn olóṣèlú ń lò yìí ẹ fà àwọn olóṣèlú lẹ̀ ná ọmọ tí wọn náà wọ́n ti ń jí gbéhùn kó tó lè rọrùn wọ́n palẹ̀ mọ́ gbogbo ẹ̀yin ọmọ ọ̀gá wa ńláńlá wọn ni kẹ̀ tó rọrọ̀ yẹjú ẹ sàámi jàmọ́. àmín ẹwà ọmọ iléèwé tí wọ́n lọ kó bá mú ni ọba ẹgbẹ́ àwọn ọmọ mínísítà ọmọ gọ́fúnà ọmọ gangan ọmọ senators ọmọ president ṣé wọn ní ti gbà wọn. wọn lò bí ọ̀sẹ̀ méjì mẹ́ta bàbá ti di pé tí ń kan àwọn náà ní tí wọ́n wo ọmọ mínísítà bíi mẹ́rin fún wọn gbé wọn ọmọ bàbá Mágàjí nílùú ńlá méjì náà lókù ní bí mẹ́ta náà lókù tọ́lọ́ fún wọn ni wọn ò gbé méjì nú ẹ̀ kọ́kẹ́ ọ̀kan fún owó ìyàwó wọn tí wọ́n palẹ̀ ẹ̀ mọ́. wọ́n lọ ń sọ̀rọ̀ lórí TV. ẹ yà sí gbogbo wa àmọ́ ńgbà tí ọkàn yín òkè ni wọ́n rìn àwa rìn lẹ́lẹ̀. La ilaha illallah. ilẹ̀lẹ̀ tá a tún wá rìn náà kìí ṣe lẹ́lẹ̀ tá a rí bí ọ̀họ́ láì pé kọ́dà bí yọba lé wa náà a ṣe kò ṣe é họ. ẹ sì yà sí wa ẹ wá lọ ọ̀rán 2027 tá a ń sọ fún yín pé ẹ dìgbà náà. ẹ̀rántí Abacha ni ọ palẹ̀ mọ́ pọ́fẹ́ di pírẹ́sidẹ́ntì alágbádá ọlọ́ni rárá ẹ̀yin náà a lè yí kò ń bẹ́ Insha Allah a lè yí tọ́rẹ ẹ̀yà sí wa àtọwà fi ń wá sọ níbi àbúrú ẹ̀mí wa pẹ́kọ́ bá wa fọgbáyà wa ó sì ṣe fún Ànábì wa Muhammad àwọn ìdọ́wọ́ wa kó sì gbà kúrò. من يهده الله torí pé ń tọ́lọ́ ń bá fi mọ̀nà فهو المهتدي irú wọn ní mọ̀nà ومن يضلل فلا هادي له إلا هو ń tọ́lọ́ ń bá sì sọnù kò sẹ́ni tó lè fi mọ̀nà má tó lè dá padà sójú ọ̀nà àyàfi Ọlọ́hun nìkan. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له lẹ́yìn ọpẹ́ wa wá ń jẹ́rìí pé kò sọ́ba kan àyàfi Ọlọ́hun ọba tí olórogún ni. القائل Ọlọ́run ti ń sọ báyìí pé من ذا الذي يشفع عنده إلا بإذنه talent tó ṣe pé yóò ṣìpẹ̀ níwájú Ọlọ́run àyàfi kó ṣe pé pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run náà ni ó fi ṣìpẹ̀ ńjọ́ náà gẹ́gẹ́ bí Ànábì wa Muhammad àtàwọn àfáà tí wọ́n ké Kùránì tí
èèyàn sì dúró tì tí wọn ò jọ bàjẹ́. لا شريك له في ملكه ọba tí ò sí orogún fún un nínú ọlá rẹ̀ tọ́wọ́ àfọwọ́sọ̀yà pé èmi ni pírẹsidẹ́ǹtì ìlú báyìí mo fẹ́ sípẹ̀ wájú rẹ̀ èmi ni pírẹsidẹ́ǹtì ìlú báyìí mo fẹ́ gbà yẹn lẹ̀ wájú rẹ̀. الله الأحد òun náà lọ́bọ̀ ọ̀kan ṣoṣo. وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. lẹ́yìn ìgbà tá a jẹ́rìí pé kò sí ọba kan àyàfọ́ Ọlọ́run tí wọ́n ń jẹ́rìí pa ànábì wa Muhammad bó ṣe jẹ́ gbajúmọ̀ tó ẹrú Ọlọ́run ní òjíṣẹ́ Ọlọ́run sì ní í ṣe. القائل ànábì Muhammad ti sọ báyìí fún wa pé أسعد الناس بالشفاعة يوم القيامة. ẹ̀ tí ó sórí ire jù nínú àwọn èèyàn òun lẹ́ni tí mo bá sì pẹ́ ń jọ àlìkìyàmà tèmi ní ànábì Muhammad tí mo sì pẹ́ rẹ̀. القائل أسعد الناس بشفاعة يوم القيامة. ẹ tí mi sórí ire jù nínú àwọn èèyàn òun lẹ́ni tí a máa bẹ pẹ̀lú pé ní ànábì Muhammad lọ́jọ́ àlìkìyàmà. من قال لا إله إلا الله خالصا من قلبه. nínú àwọn ẹntẹ́mi ànábì ó sì pẹ̀ òun náà lẹ́ntọ́ bá gbogbo lóhùn la ilaha illallah kò sí ọba kan àyàfọ́ Ọlọ́hun pẹ̀lú ọkàn tó mọ́ tó fi wí وأنفسه. àtẹ̀mí rẹ̀ tó mọ́ tó fi wí. صلوا على رسول الكريم. wọ́n ní ẹjẹ́ àtọrọ ìkẹ́yìkẹ́ fún ànábì wa Muhammad أما بعد lẹ́yìn náà عباد الله gbogbo àwọn ẹrúsìn Ọlọ́run خطبتنا اليوم تدل على الظلم. àwọn bàbá wa wọ́n lọ́rọ̀ tàwọn ní jímọ̀ tòní yọ́mọdá lórí àbòsí ṣíṣe. الظلم wọ́n lábòsí ṣíṣe. من أراد أن ينصر بلد الظالم. wọ́n ní ẹnikẹ́ni tó bá fẹ́ wo ìlú tábòsí wà ń bẹ̀ tó jòkó síbẹ̀ tó gbàpótí tó gbé chíà tó gbẹ́ni tó gbé bẹ́ẹ̀dì tó sùn síbẹ̀ ẹni tó bá fẹ́ wò lú náà. فلينظر إلى بلادنا نيجيريا. wọ́n ní kó máa wá lù kan kí kó máa bọ̀ wá wo Nàìjíríà. فما أقول عن ظلم في نيجيريا. wọ́n ní àbòsí mélòó làwọn fẹ́ sọ ń pa rẹ̀ tó ṣe pé inú Nàìjíríà ni wọ́n gbàpò sí wọ́n tẹ́ ní wọ́n jòkó síbẹ̀ wọ́n gbé chíà. الظلم بين الأمراء. wọ́n ní ṣé àbòsí tí ń bẹ láàrin àwọn olórí làwọn fẹ́ kà lọ́sàn-án táwọn kà tán ni. والظلم بين التجار. àbí àbòsí tí ń bẹ láàrin àwọn olówó ṣòwòṣòwò láàrin wa àbòsí tí wọ́n ń ṣe ṣe iná làwọn fẹ́ kà tán. والظلم بين الغزاة. àbòsí tí ń bẹ láàrin àwọn tá a ní ní jagunjagun gbogbo navy tá a ní gbogbo ìran jagunjagun tá a ní gbàbòsí tí ń bẹ láàrin wọn ṣe náà la fẹ́ sọ ń pa rẹ̀ ni. والظلم بين العلماء. àbábòsí tí ń bẹ láàrin àwọn àfáà tí wọ́n mọ Ọlọ́run tó tún wá ṣe pé àbòsí tí ń bẹ láàrin wọn pamọ́rágájì ni wọ́n ní sábòsí òun làwọn fẹ́ kà lónìí ni. ما رأيت مكانا wọ́n láwọn ò rí àyè kan أو ركنا àbórígun kan ليس فيه الظلم. tí ò sábòsí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà kẹmọ adakọ iṣẹ́ báyìí ìrìn báyìí ọ̀gá báyìí ilé ọ́fíìsì báyìí tẹ̀ wá ní bábòsí ń bẹ kù sí. الظلم لغة wọ́n ní àbòsí lọ́dọ̀ àwọn elédè هو وضع شيئا في غير موضعه. òun náà ní kẹ́ ẹ gbé ń tí ọ̀tọ́ sáàyè kan kẹ́ sì gbé sáàyè náà kò sì tọ́ sí kẹ́ ẹ gbé síbẹ̀. ẹni mágàjí ọ̀tọ́ sí tẹ́ra fi jẹ mágàjí gbogbo yín tẹ́ fi jẹ́ mà pé kọ̀tọ́ sí. ẹni balógun ọ̀tọ́ sí tẹ́ fi jẹ balógun gbogbo yín sì mà pé ọ̀tọ́ sí. ẹni ìmáàmù ọ̀tọ́ sí tẹ́ sì fi jẹ ìmáàmù tipátipá lẹ́yìn àmà lérí ẹ̀yin náà sì mà pé ìmáàmù ọ̀tọ́ sí. ká gbé nǹkan síbi tí ó yẹ ká gbé sí àbòsí bẹ̀rẹ̀ ńbẹ̀. wa hurrimati zulma. wọ́n wá ṣe àbòsí léèwọ̀. fil hadisil qudsi. nínú àdíìsì tí wọ́n bá nábì sọ̀rọ̀ àdíìsì láàrin Ọlọ́run sáà nábì wa Muhammad iná làwọn àpá ń pè ní àdíìsì di kudsi.
عن أبي ذر الغفار ẹn tó gba ọ̀rọ̀ náà wá òun náà ni Abu Dharr al-Ghifari ọ̀kan lára àwọn sàbí ànábì Muhammad رضي الله عنه wọ́n ní kọ́lọ̀ ń bá wa yọ́nú sí bẹ́ẹ̀ bá gbọ́ ọ̀rọ̀ díẹ̀ Allahu anihu tí wọ́n sọ pé anihu mọ́ ọlọ́njẹ́ ara àwọn àfọ́ wa pé ọlọ́njẹ́ arí bàbá wa pé wọ́n ní anihu òun nìkan wọ́n ṣàdúrà fúnnu àmọ́ tó bá ti di anihu mọ́ bàbá rẹ̀ ṣe dáadáa mùsùlùmí ni bàbá rẹ̀ nu. عن النبي صلى الله عليه وسلم wọ́n wá ní kọ́lọ̀ ń bá wa yọ́ sí inú sí ọ sọ pé látọ̀dọ̀ ànẹ́bì lòun ti gba ọ̀rọ̀ yìí o ìkí ọlọ́run ọlọ́run kọ́ máa bá ọlá ànẹ́bì sọ báyìí pé عن ربي تبارك وتعالى ó ní ànẹ́bì wá ní ọ̀rọ̀ tí ẹ fẹ́ gbọ́ lẹ́nu mi ẹnu ọlọ́run ọba mi gangan ló sọ fún mi ìkí ọlọ́run ọlọ́run عن ربي تبارك وتعالى látọ̀dọ̀ ọlọ́run mi ni mo ti gbà ọba àlékí ọlọ́run ọba tó ga أنه قال ọlọ́run sọ báyìí fún mi pé يا عبادي gbogbo ẹ̀yin ẹrú mi mo pè yín gọ́fúnà nù yín pírẹ́sidẹ́ǹtì nù yín àáfàá nù yín mo pè gbogbo yín. إني حرمت الظلم على نفسي mo ṣàbòsí léèwọ̀ fẹ́mi ara mi bí mo ṣe ń jọ́ lọ́hùn yín bí mo ṣe ń jọ́ bá yín bí mo ṣe dá yín tó mo ṣàbòsí léèwọ̀ fẹ́mi ara mi gan fúnra mi. وجعلته بينكم محرما mo wá ṣe àbòsí náà láàrin ara yín mo sọ déèwọ̀ fún yín ẹ gbọ́dọ̀ rìn síbẹ̀ ẹ gbọ́dọ̀ rìn lójú ọ̀nà rẹ̀ ẹ gbọ́dọ̀ súnmọ́ ẹ gbọ́dọ̀ ṣe فلا تظالموا ẹ gbọ́dọ̀ ṣàbòsí fúnra yín. ومن أقوال الإمام الحسين nínú àwọn ọ̀rọ̀ tí àáfàá àgbà Hùsẹ́yìn sọ في تحذير من ظلمه nígbà tí ń ṣèkìlọ̀ wípé ẹ má débi àbòsí ṣíṣe o ضعفاء fáwọn ọ̀lẹ ẹ má ṣàbòsí fáwọn ọ̀lẹ sẹ́ẹ̀dí pé ọ̀lẹ ni wá nìsín àwọn olórí wa lálágbára وقال ni wọ́n sọ báyìí pé إياك àáfàá Hùsẹ́yìn ó ní ọ̀dọ̀wọ́ rẹ o وظلمه pẹ̀lú àbòsí ṣíṣe من لا يجد عليك ناصرا ẹni tó ṣe yí pé kò ní nǹkan kan tó fẹ́ fi bọ́ ọjà kò lórúkọ kankan tó lè gbé dìde wá bọ̀ wípé ẹ bá sọ fún wọn pé kó fi nǹkan mílẹ̀ irú ẹni bẹ́ẹ̀ tí ò lẹ́nì kankan tó lè gbé dìde إلا الله àyàfọ́ ọlọ́run nìkan má ṣàbòsí fún ẹni bẹ́ẹ̀ o àlẹ́ nìkan ní sìn ọlọ́run nìkan lá ní. وقال الشيخ ناظر الدين الألباني àfà Nasiru Albani òun náà wá sọ báyìí pé رحمه الله àwọn bàbá wa ní kọ́lọ̀ ń bá wa yọ́nú sí ọba àlékè ọlá ni ẹ má sàmí fáwọn àfà eléyìí ibú lẹ́nu tó ṣe pé bá àfà bá kú yọ̀sọ̀ tí ọ̀dà ẹ má sàmí fáwọn àfà. أنواع الظلم àfà Nasiru Albani ó ní ìran àbòsí ṣíṣe وما لا يغفر àtẹ̀yí tí wọn ò ní ṣàforíjì fún yàn ń bẹ̀ ó ní ẹ wá gbọ́ o ولا يترك àtẹ̀yí tí wọn ò ní fi ọ́lẹ̀ bọ́ ọba ṣe tán lórí ẹ̀. عن النبي صلى الله عليه وسلم nígbà tó ń lọ wàá sọ̀rọ̀ làwọn bàbá wa fi ń sọ wípé bẹ́ẹ̀ bá ti gbọ́rọ̀ ọ̀rọ̀ ọlọ́run tán ẹ gbọ́dọ̀ gbọ́tà nẹ́bí Muhammad tẹ̀lé ni lẹ́yìn méjèèjì ọ̀rọ̀ àwọn àfáà ló tún kàn ọ wá ní ọ̀rọ̀ tí mo fẹ́ fi jẹ́rìí ọ̀rọ̀ mi ọ̀rọ̀ àwọn àfáà tó gbádùn ọ̀rọ̀ àwọn kan ẹ̀sìn wọn àfáà wa àfáà pọ̀ láyé ọ̀rọ̀ àwọn àfáà tó gbádùn tí wọ́n ń sọ̀rọ̀ tó gbádùn lẹ́nu táwọn gan gbádùn ní táwọn gan náà gbádùn ọ wá ní ọ̀rọ̀ àfà ọ̀rọ̀ ànábì Muhammad tó gbádùn ó náà mọ̀ fẹ́ fi jẹ́rìí ọ̀rọ̀ yìí. azulmu salasa ó ní ànábì ní àbòsí ṣíṣe mẹ́ta náà ní o. fasulmu la yatrukuhu Allah àbòsí tó lọ́wọ́ ò ní fi ọ́lẹ̀ lórí ẹ̀ tó ṣe pé ò lè bọ́ láíláí. wa zulmu yaghfir àtàbòsí tí ó ṣe yí pé wọ́n forí jìn ọ́ lórí ẹ̀ ó di méjì. wa zulmu la yaghfir àti àbòsí tó ṣe pé wọn ò ní forí jìn ọ́ lórí ẹ̀ ó di mẹ́ta. dákun bá rìnrìn bọ̀ lóko ilé alókọ̀ọ́sẹ̀ kan yìí dákun dédé tí mo ní náà ní 130 bára ìtọ́rọ̀ bá ní ojú yóò tó dùn rí lọ́hun ní ju sí kí n wá kó lọ ajéta ní àbí kí n kó lóko lówó bára bọ̀ ọlọ́run wá fún ọ̀rà ọ̀rẹ́ ẹran ní 80,000 ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rin lọ́rẹ́ ẹran ọwọ́ adé ọ̀rẹ́ ẹran òun náà gbé Allahu Akbar aláti gbogbo náà gbọ́ bára ẹ̀rọ abára wáyé ẹ fowó kún
ẹ fowó kún La ilaha illallah. 130 ló kó fún gbàtí ń lọ ọwọ́n wà náà kú 25 ó tún wá gba 25 kún 30 kan ó tún wá gba 25 kún 50 ẹ̀yìn jẹ́mọ́ lọ́dọ̀ tí yínà yínà ẹ̀wò bẹ́ẹ̀ bá mọ́ orú àṣírí nìkílẹ̀ ẹ̀sẹ̀ ìbéèrè wọ́n jù sí wa àwọn kálukú sì ń wóra wọn. ilẹ̀ ní ilẹ̀ bàbá tèmi òun ló débi igi mángòrò ní náà wọ́n gbégi ìhun sí wọn mo sì tẹ̀lé bàbá mi wájọ́ náà wọ́n rọ̀ sìmántì sí wọ́n fi sáàmì. wọ́n ní àyíbá àmọ́ igi lè wó sìmántì nù ń di ẹ̀wọ̀n ẹ̀rí nǹkan ń gbà bágàjì bọ́ sí yín lọ́wọ́ lẹ́bàá ní ilẹ̀ ẹ̀wọ̀n ilẹ̀ ọba yín ò débẹ̀ wọn níjọ wọ́n bẹ ẹ̀ sọ bẹ́ẹ̀ o La ilaha wọ́n illallah. kúnlẹ̀ wá sọ àbòsí ti bẹ̀rẹ̀ báwọn ẹ̀sì gbalẹ̀ náà gbé ẹ̀ wá gbàgbé ẹ̀ ti sàbòsínú ẹ̀ lè ráforíjì Allah. ọ̀rọ̀ díwájú ọlọ́run kó tó wá díwájú ọlọ́run àwọn ẹjọ́ kan bẹ láyé ní ìlọ́lọ́wọ́ mà tí kọ́kọ́ máa dáa kó tó kan wájú rẹ̀ gbogbo ẹ̀ náà kan wájú ọlọ́run bá bẹ́ẹ̀ bá rí táti bọ̀ tẹ́yìn ọba dáa ẹ béèrè kí ló fàárọ̀ sí kí ló fọ̀sán sí kì í dálì kì í àmọ́ àti bọ̀tán ní ọ̀dẹ́ àyè àwọn ni wọ́n bẹ nínú lébi aláìsí àwọn ni wọ́n bímọ bíi mẹ́jọ lẹ́nu kó sì mọ̀ kí wọ́n bímọ yìí kò sí kàtọ́ wá wá kò sí kàtọ́ sàánú ẹ̀ wọ́n tó ń pa àwọn ọmọ pé ẹgbẹ́ pàdọ̀ bàbá yín ó ti wó yàrá tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wọn wọ́n tó àmọ́ wá àmọ́ wá. wọn wá àti bọ̀tán nù La ilaha illallah. bàbá tí wọ́n fẹ́ láti bọ̀tán rí àfikún ọ̀nà kò ń bi tọ́lọ́wọ́n ọba ọ̀fẹ́ àwọn ẹ̀ṣẹ̀ pọ̀ Ramakallah. ẹ̀ṣẹ̀ mélòó lẹ́fẹ́ sí ọlọ́run àwa là ń sẹ́ra wa fa ní fi ń di wọ́n kọ́lẹ̀ fún wa wájú ọlọ́run sí ìyàwó ọlọ́run ló ń gerí ẹ̀ ní sọ́lọ́run níyàwó ni sọmọ ọlọ́run ló lé kí ni ra ọlọ́run bímọ ni kò bímọ bìnrin lábàá pọ́ ọmọ rẹ̀ ní ọwá ń bọ́ ọmọ rẹ̀ sí ilé ọlọ́run lọ fẹ́ gbà wọn ilé rẹ̀ láwà nú ẹ̀ Allah. ọlọ́run òsì tí dá tó lè gba inú ilé rẹ̀ táwà ń bẹ̀ sí o. ó lè gbalẹ̀ ẹbòmí o àmì ìtawà ń bẹ̀ àpọ̀jọ́ ọlọ́run òsì dá kọ́nà bàbá tó sí mọ́ta ti kú ọlọ́run èdè tí ó gbà ọlọ́wọ́ yáyà ilé ọlọ́run ni àmọ́ wọ́n lè gbalẹ̀ tí ẹ o wọ́n lè ní sí ọ̀fọ́ ẹ̀dà tó fíra lẹ̀ wàhálà dí òun ni bó wọn náà bá bẹ́ẹ̀ sábòsí fún ara rẹ̀ mẹ́bà filẹ̀ lọ gbogbo ń tọ́ yẹ kéyìn ó ṣe ń pa rẹ̀ ló ṣe kìí kí wọ́n kà ní ilẹ̀ ní ọwá sanwó ọwá lọ kọ́lé owó owó ṣe tí ta fún yàn tẹ́lẹ̀ o. sí ọ̀fọ́dà ẹjọ́ mú lọ́yà mi wá lọ́yà tí yí dà ọya àfọwọ́sí èmi Abdul Baki Àkànó mọ́talẹ̀ yìí fún wa ní ẹfọwọ́ ọyínkì wọ́n tẹ̀ mọ́ lọ́yà sáyìntì ẹ̀ ẹ̀yìn náà hẹ́n sí ọ̀fọ́ rẹ̀ bàbá Àkànó sí wá gbé ilẹ̀ ní wọ́n gbé lọ wọ́n tẹ̀ wọ́n gbé kàn rẹ̀ lè lọ ọparí ọ̀rá lẹ́nu odò nílẹ̀ ń gbà ọ̀rá lẹ́nu àmọ́ mo nílẹ̀ kan láwẹ́bẹ̀ èló jẹ́ tí lójú túnlẹ̀ bá àwọn mo ti sanwó láyé táwọn ọmọ kan bẹ tí wọn ò ní kankan àwọn àjìjà agbára lẹ̀ tí èsì ilẹ̀ bá bá wọn tí wọ́n ń jẹun àbòsí lọ́rọ̀ yìí lórí ilẹ̀ ńlẹ̀ tí wọ́n náwó àbòsí lọ́rọ̀ yìí lórí ilẹ̀ ńlẹ̀ nígbà tí jáde láàárọ̀ báyìí wọ́n lọ gbogbo onú gbónú ni wọ́n lọ wọlé tí wọ́n já gbà wọ́n sì níbọn lókà àwọn àbàkàtà máa ń sí gbígbà téèyàn fẹ́ dá igi báyìí tí wọ́n rà fọta sí tí wọ́n tó padé pàkà wọ́n gé mi lápá lọ wọn ọ̀rá pà ọ̀kan mọ́dò ní à ń pé wọ́n ó gé ẹsẹ̀ náà àwọn tí ọba mọ̀ ní yẹn bá rí ìyá alápá kan onísìn wọ́n mọ̀ ní ọ̀pọ̀ wọ́n ṣe o èyàn tún dárò ọjọ́ méjì tún ṣẹlẹ̀ àfikọ́ kéèyàn mọ̀ di arò tí ọba dá o bí bẹ́ẹ̀ ìmáàmù àdúgbò yìí ó kúta èkú ìmáàmù tó jẹ́ wá ń gbé wọ́n yìí sẹ́yìn ààrẹ wọ́n máa rìnrìn rédèrè dé kí ń gbà wọ́n bẹ̀ láyé ni ẹ wò máàmù bóòdù wọ́n mọ̀ tí wò rí Allah bóòdù lọ mọ̀ tó rí tó ṣe pé kádàrá gbogbo wá sápamọ́ fún wa ọlọ́run nìkan lọ́kápá kádàrá Allah gbogbo tọ́lọ̀ wọn bá dá kọ́dà ẹranko wọn escape kádàrá destiny wọn escape ẹ̀ wọn escape ẹ̀ bẹ́ẹ̀ náà bá máa pẹ́ lọ́tọ̀ lálẹ́ tà wọn ni
tọ́ba makada rẹ̀ pé lọ́rùn ọ̀tún la mọ́ tà mí ò bí ti ń gbádùn nílé yìí ni wọ́n lọ wọ́n máa mú mi lóko lówó yín máa lọ dúró ní òun bẹ́ẹ̀ ni tọ́ba mọ̀ tọ́ba já okùn ni ṣe mọ́ lẹ́yìn lẹ́nu yọ́ kàn mọ́ mú okùn yọ́ máa rẹ̀ ìgbà tí mi ṣe é ni pàkà tọ́ba tú yọ́kọ́ jòkó bí gbà tí nǹkan kan ò tú yọ́ máa sọ yín bẹ́ẹ̀ tọ́ba jáde ó di jọ́lì kìámà tó ti mọ̀ pé ẹ̀fẹ́ pa wọ́n mú lọ panu àmọ́ wọn mọ̀ kádàrá bẹ́ẹ̀ lè mi rẹ̀ náà Èkó Ìbàdàn Lagos Kano yóò sì wọkọ̀ kọ̀mọ̀ pé òun lọ rẹ̀ tọ́ba mọ̀ kádàrá yóò ní ìyìn lọ jáàrin wọ̀tọ́ lóhun ọ̀dá báàrin wọ̀tọ́ lóhun bá ti dá ọ̀rọ̀ bùsẹ̀ báàrin wọ̀ lóhun bá ti clear ọ̀rọ̀ bùsẹ̀ oni alladhina yajtanibuna kaba'ira al-ismi wal fawahisha illa al-lamam inna rabbaka wasi'ul maghfirah huwa a'lam bikum isa ansha'akum min al-ard wa isa antum ajinnatun fi butuni ummahatikum fala tuzakku anfusakum huwa a'lam biman ittaqa ẹ tí ń páyà nínú yín mi mọ́ ẹ tí sì ń páyà Ọlọ́run láàrin wa náà mọ́ rẹ̀ Allah májìnà sọ́lọ́run súnmọ́ Ọlọ́run bọ́ bá súnmọ́ Ọlọ́run dáadáa pẹ̀lú gbogbo tọ́lọ́run fẹ́ Ọlọ́run súnra rẹ̀ mọ́ báyìí Ọlọ́run súnra rẹ̀ mọ́ Allah fa amma zulmu allazi la yakfir wà arábò sí téèyàn léṣe tí wọn ò ní forí ẹ̀ṣẹ̀ rẹ̀ jìn fàṣírkù òun náà ní kọ́ ṣẹbọ pẹ̀lú Ọlọ́run la yakfiruhu Allah Ọlọ́run ò ní forí rẹ̀ jìn ọ́ kìíní tó dé mọ́léhùn ọ̀bẹ̀lẹ̀ àríwá ní ìníṣẹ́ o sọ àpẹta bá kírùn tán ọmọ lọlé tó tilẹ̀kùn ọ̀bẹ̀lẹ̀ àríwá ní ìníṣẹ́ o ńlọ ń gbọ́ yìí o wá sí tẹ́yẹ̀ báyìí ti gbọ́ tó wúlò bọ́lọ̀ bá ní yóò ṣe rere jọ kìyàmà tí ó jọmọ lẹ́yìn Ànábì Muhammad èyàn lọ́yà kìíní tó dé mọ́léhùn lọ ju kìíní nù àwọn bàbá tí wọ́n ṣe fún àwọn dà àwọn gan ọmọdé ọkú wọn wọ́n gbé ìbájú kọ́kọ́ jíta kásùbà tó mọ́ yanjú tọ́lọ́run tán èmi lọ fa wọ́n kàlẹ̀ mẹ́ta ni wọ́n sì ní kí n yá sí ilẹ̀ gbogbo ẹ̀yìn tẹ́ gbé gbogbo nǹkan kalẹ̀ eré yíò ti ẹ̀ dààmú ọba tó fọjọ́ kú pamọ́ yé bí i ti ṣe útùbà lọ́wọ́ yìí bí kú bá débẹ̀ yìí kàn wó náà ni ẹ kírun yìí wọ́n á gbé nǹkan náà lé ọ lọ́wọ́ bọ́ọ̀ ń lọ òkà bí mẹ́tọ̀ lọ́wọ́ gbáyìntú sáárín nǹkan nídìrí dé ẹ̀tọ́ ogun ẹ̀ mọ́wọ́ ó ń dákun ayé òsè gbé báhùn kò sí gbé bò nǹkan gbé yìí nígbà tí ó ká bí kú sáárín nǹkan lọ́wọ́ èèyàn ẹ máa wò mí lára ẹ̀mí ẹbọ ẹni ní ìpàdé wọn ọlọ́wọ́ gbàdúrà yìí ọlọ́wọ́ níbẹ̀ wà láyìn níbo ó ká kú sáárín ẹ̀mí ànínà ẹgbó máa ń travel òun máa ń lò so travel nulé ó kú ònú pálọ̀ rẹ̀ jáde wá mọ́sálásí ó kú ònú lé yín ọlọ́kọ olówó ọ̀darí travel táwọn akájáde bíi ti ẹ̀hún tọ́pàdé ikú lásùn kàmbẹ̀m ó bùsè ọlọ́run bá ti sọnù mọ́ lọ́wọ́ ìgbésí ayé rẹ̀ ti sọnù ìgbésí ayé ti lọ وأما الظلم الذي لا يكفر فالظلم العبد فيما بينه وبين ربه àmọ́ àbòsí tọ́lọ́wọ́ ò ní forí jìn ọ́ òun náà ni àbòsí tó ṣe láàrin ẹrú sẹ́rú tẹ́jọ jẹ́rú kan náà وأما الظلم الذي لا يترك àmọ́ àbòsí tọ́lọ́wọ́ ò ní fílẹ̀ فظلم العباد òun náà ni àbòsí tó ṣe fẹ́ rú èèyàn فيقتص الله بعضهم من بعض èyí tó ṣe fọ́mọ nìkejì rẹ̀ Ọlọ́run ó gba ìdájọ́ lọ́wọ́ ẹni tó ṣàbòsí fẹ́ tí wọ́n ṣàbòsí fún yóò gba ìdájọ́ sọ́ntọ̀ ń kó ìdájọ́ dání ni Ọlọ́run yóò mú ìdájọ́ lọ́wọ́ ara rẹ̀ tàṣù Ọlọ́run yóò gba ẹ̀san fàyàtàṣù lọ́wọ́ ba'dahum min ba'd yóò gba ẹ̀san apá kan lọ́wọ́ apá kan akramakallah faqul istaghfiru rabbakum innahu kana ghaffara ẹjá tọrọ àforíjìn
lọ́dọ̀ Ọlọ́run aláforíjìn ni kó foríjìn gbogbo wa. alhamdulillahi rabbil alamin. ọpẹ́ tọ́lọ́run ọba ní ṣẹba tó dá gbogbo àgbáńlá ayé. arrahmanir rahim. àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run. maliki yawmiddin. ọba olùkápọ̀ ọjọ́ ẹ̀san. wassalatu wassalamu ala rasulil karim. ìkẹ́ ìgẹ̀ Ọlọ́run kó máa bójúṣẹ́ ńlá alápáyé ní. wa ala alihi. kó máa bá wọn ará rẹ̀ kó máa bá wọn sàhábà àtàláfíà. jaa fil khabar. wọ́n ní wọ́n gbà wá nùrú. yunadi almunadi yawm alqiyama. wọ́n ní wọ́n bá dojú àlìkìyàmà tí kálukú pé bíbà olùpèpè ọmọ wa pépè. ituni bi fir'aun. fìràún náà dà olórí alágbàkọ̀ òun dà ẹ máa mú. ituni bi fir'aun. ẹ mú fìràún náà jáde. fayu'ti bi. wọ́n sì mú jáde. wa ala ra'sihi. mẹ́ bá mú jáde tán yọmọ wá wà lórí ẹ̀. kalansuwat minan nar. wọ́n dé òun náà fìlà tí wọ́n dé fìlà náà ni tí wọ́n ṣe nínú ọ̀nà tí wọ́n mú jáde. thumma yunadi ayna al-jabbaruna al-mutakabbirun. àwọn dà àwọn tí máa ń ṣe mọ́tòmọ́tò láyé àwọn tí máa ń jẹ ní ń pa àwọn dà àwọn tí máa ń sọ̀rọ̀ mọ́tòmọ́tò àwọn tí máa ń hùwà mọ́tòmọ́tò nínú pírẹ́sidẹ́ǹtì. àwọn tí ń sọ̀rọ̀ tí pé kò sẹ́ni tó lè bí àwọn tẹ́ ń bá dẹ̀ sọ̀rọ̀ ẹnì bọ́ọ̀lù ò lè sọ pé mo ṣe sọ. anybody ò gbọ́dọ̀ sọ pé mo ṣe sọ tiẹ̀ ti jẹ́ ìwọ ni ìmáàmù gbogbo ayé ni ìwọ ni àáfàá gbogbo ayé ni àáfàá gbogbo ayé gan ní Muhammad ìfọ̀rọ̀ ó ti sọ́dọ̀ Ọlọ́run sallallahu alaihi wasallam. káàtó ákémi rẹ ó lè hàn tánú lé gbogbo tó bá sọ̀rọ̀ ẹnìkan kí wọn gbọ́dọ̀ sọ wọ́n sọ láwọn ọmọ táwọn bíláyé lónìí tó ti lu tíbi mẹ́rin ó tún lu mú òfin kìíní ha ẹwà ní mi bá sọ ẹnìkan gbọ́dọ̀ sọ yóò ní bàbá ẹ dákẹ́ mẹ́ àbá amádájí jẹ nìkan tó bá sọ̀rọ̀ àmá sọ̀rọ̀ wájú wọn wà yíu yí ẹ̀ sì lè pa ọ̀sọ̀nù ẹ̀yà máa bẹ́kùn àbábẹ́ ẹni ó ti sọ̀rọ̀ àbí wà fà tọ́wá tí bá dẹ̀ ti sọ̀rọ̀ mo sọ nìyẹn ẹ gbọ́dọ̀ gbà á lè gbà bọ́ bá sọ̀sọ̀ kú sọ ànígbà kódà àdìsí ànábì wí bẹ́ẹ̀ mọ̀nà hádàsà fi àmúrínà àázámá lẹ́yìn sàmínú fàwọ́ àrọ́tù ànígbà á dà padà sí ọ. ṣé wọ́n làfà tó nǹkan wá ń kéwú bọ́ bá wíwì kú wí lọ́wọ́ ní ọmọ kéwù mi ní ìjọba bá sì sọ gbọdọ̀ rẹ́ nìkan kó ìwé kú ìwé lẹ́wí bẹ́ẹ̀ bá wíwì kú wọ́n sọ bẹ́ẹ̀ ṣe tíra bẹ́ẹ̀ kọ̀kọ́ kúkọ mádàmọ́ ọyọ̀bá ẹrùtì ọlọ́run nìkan lọ́ba mọ́ sọ ta ní òbí mi. ثم ينادي أين الجبارون المتكبرون وإمامهم فرعون. àwọn dà ẹ kó wọn jáde àwọn tí ń ṣe mọ́tòmọ́tò tí wọ́n ń jẹ ní ń pa àwọn dà Fìràúnà òun ni ó ṣe máa mú ní ó sọ aṣáájú wọn tí wọ́n tò lẹ́yìn rẹ̀ tí wọ́n jọ wọnú náà. وإمامهم àtàṣáájú wọn wá òyìn sọ fún àti and. akaramakala Fìràúnà yìí òun náà ni ó já ṣáájú wọn tí wọ́n jọ tò wọn náà lọ. ثم ينادي أين قابيل. bẹ́lẹ̀ wọ́n tún wá gbọ́ pé Kọ́bílà dà ọmọ wọ́n wà á mú wá wọ́n mú òun náà jáde ta ni wọ́n ń pè ń Kọ́bílà èyí tó kọ́kọ́ pààyàn láyé tó kọ́kọ́ dẹ̀ ẹ̀jẹ̀ lẹ̀ ọ̀pá ọmọ ìkejì rẹ̀ tájọ́jọ́ máa Ádámà òun lọ pa wọ́n wà á mú òun náà jáde. àkọ́kọ́ apààyàn láyé nù ọmọ Ànábì Ádámà nìbà Kọ́bílà ọ̀pá tẹ́kọ̀ mọ́ bí ó ti sí ẹnìkan òkú rí wọn ò sí yẹn rí irú kíni ọmọ ìyá rẹ̀ lọ́pàá o àti bọ́ bá jàǹbọ́ ọmọ ìyá rẹ̀ kọjọ wá lójú ẹlọ́gà bọ́ bá pa ọmọ ìyá rẹ̀ nítorí bọ́ bẹ́ lò kankanlá rẹ̀ ọbẹ̀ fi sowó kọjọ wá lójú ọlọ́gà àbíkò lè kó dúkìá rẹ̀ àbíkọ̀ tán jáde nílé kọ̀ tàbáwọn tó tà fún ìlúwa mi o tí wọ́n fún ọ ní mílíọ̀nsì tí wọ́n fún ọ kọjọ wá lójú ọlọ́gàá fàyútì bí kàzàrí wọ́n wà mú Kọ́bílà náà jáde fún mayunadi àìdàlá sídò wọ́n wà pépè ibẹ̀ àwọn kèéta dà sí kèéta náà ló ṣe débi tó fi pa ọmọ ìyá rẹ̀ àìdàlá sídò àwọn kèéta dà bẹ́ẹ̀ bá rẹ̀ ti ń lò mọ́ àwọn ọmọ ní ìmọ̀ rẹ̀ kéré àlùbáríkà lọ́pọ̀ jù bẹ́ẹ̀ bá rẹ̀ tó ra mọ́tò wọn ni mọ́tò wo. ibi àlàyé lórí ní sin bá àfọ ọba tí ìkọlé rẹ kẹtẹ kọkọlé jẹǹjàntẹ kọjá ń bẹtẹ ti bẹ́ẹ̀
àbíkọ́ dáná owó lẹ̀ kọ́ máa wá náwó òpèlè ibi mẹ́jọ kọ́ máa wá display owó ọmọ ìdùn pásù ara ọlọ́wọ́ ajá ọmọ tí wà ní òkè ìkékùké ní òkè ọmọ yín tẹ̀ ń tọrọ fún ìkékùké ní òkè gbogbo àwọn tẹ́ ń fọ́lá wọn bẹ̀lẹ́ wọn lónìí èwo ló lò bá ti ń lò yìí èwo ló lò bá ti ń lò yìí ìbílẹ̀ wọn tí wọ́n kọ́ náà lárí ẹwà wòye la ilaha illallah àìníyọmọ nábì Ádámù tó ṣe rí lẹ́ra tí wọ́n kí ẹ bá fọmọ sílé kí ó ní tọwọ́ ti jáde ìdájí láti dájí tó jáde mú lẹ́tì mọ́ àfikẹ́yàn tètè máa fura kò sí tó kù tí ó máa lé òun fẹ́ lówó ìdájí lọ́jọ́ ìṣẹ̀ kíba tó ìpé tẹ́ bá ní ọya tú fàtíà ó lè jẹ yín lẹ́nu ẹ̀kọ́ tó rí tú àmọ́ ọfẹ́ lówó ọfẹ́ gun ọkọ̀ orúkú táwọn bùkọ́lá ń gùn ni yọmọ wa lọ wá wọn kákọ́ọ̀sì tó lágbára àwọn kákọ́ọ̀sì burúkú tí wọ́n lọ dira wọn mọ́bìkan tí wọ́n máa lọ jí ọtí mu wọn aláwọn fi ń lo nǹkan wọ́n máa lọ ṣe iṣẹ́kíṣẹ́ gbogbo àwọn ìlú ọ̀nà ilẹ̀ Yorùbá wọ́n máa lò tó rí owó ọmọ tí lọ́sàn àwẹ̀ nítorí pé nǹkan ti kọjá kádàrá ti kọjá ẹni tí ó kọ́lé ẹni tí ò ní kọ́ ẹni tí ó ṣẹrú ẹni wọ́n ṣẹrú sí dáadáa ẹni tí ó pàṣẹ ẹni tí ó máa pàṣẹ fún yàn Ọlọ́run o ẹni tó ti gbé látara ọ̀rẹ́ rẹ̀ ni ó ti jẹ́ èèyàn Ọlọ́run ti parí yìí nì ẹni tó ikú kò tiẹ̀ ní nílá rárá ọgbọ́ ayé bẹ́ẹ̀ yóò sì lọ bẹ́ẹ̀ Ọlọ́run ti yanjú ẹ̀ kádàrá ti dúró abẹlómi lọ́mọ àwọn ọmọ náà á sì sọ́dọ̀ táì ọ̀ká ni wọ́n ṣe tún ó díwájú Ọlọ́run kún tó rí ẹ̀ kún tó yanjú ẹ̀ a ní ẹlákùnrin bá ń sọ̀rọ̀ ẹjọ́ ẹ má sọ̀rọ̀ àwọn alájí lẹ́gbẹ̀ẹ́ ni ló sọ̀rọ̀ àwọn bí mi o àwọn kò ní dáa fún wọn ẹ̀sìn mọ́ pé wọ́n dádì mi ẹ̀sìn mọ́ pé ẹnìkan mo ti yọ ọkọ̀ ọkọ̀ lára ọkọ̀ mi o kó o pè mí nísì pé Ismail ẹni Ọlọ́run mọ̀ ọ̀rọ̀ fi ámbàlì sí ma ẹwọ́n kan bàbá rẹ̀ tó bí tó ṣe wàhálà bọ́ọ̀lù ti fẹ́ ṣe wájú Ọlọ́run ọba tó lè gbé kò síbi tá a wà tí ọmọ rí wa kò sí tá ń ṣe tí ó mọ̀ bọ́ọ̀bà sinlọ́hun náà sinlọ́hun pẹ̀lú mímọ́ Ọlọ́run lémi Ọlọ́run inna Allaha ta'ala tayyib dájúdájú Ọlọ́run ọba tó mọ́ wala yakbal illa tayyib wala yakbal illa tayyib kò sí ní gbà kankan illa tayyib àfintọ́ mọ́ ọwọ́ ajílásù bá lélé ọ̀fọ́nu ọwá ń gbẹ́nu kà sí ní wá mọ́sálásí ó tún wá tò sáfù wájú lọ wá tò sí ọwá yẹ́ òbí ìgbà wọn náà sùn lánàá àgbàlagbà ọ̀fọ́nu ọwá ń bọ̀ mọ́sálásí bẹ́ ìlọ́lọ́run wí Ọlọ́run ọba tọ́lá àwọn ga wọn nígbà kankan wà fi tọ́ mọ́ ò bó sin lọ́hun náà èéṣe tẹ́ ìbí ń sàdùwàlá èéṣe fárúdù àlùwàlá tẹ̀ ń ṣe ní pé bá sàlùwàlá ẹlẹ́yọ kọ̀ọ̀kan tó bá pé ẹni rùn ànábì lọ sọ di sunnat ànábì lójú odi mẹ́ta bọ́ọ̀bọ́ mi ọ̀bá débì kan lákọ̀ọ́kọ́ lẹ́lẹ́kejì yóò lè débẹ̀ lẹ́lẹ́kẹta yóò débẹ̀ ẹ̀ẹ̀kan àlùwàlá ẹlẹ́yọ kọ̀ọ̀kan bọ́ọ̀ bá ṣe tó pé o lè fi kírun tó pé dáadáa tó mi dé gbogbo ibi tó yẹ kó dé tó bù sọ́wọ́ dáadáa tó dé gbogbo ibi tó yẹ kó dé o lè fi kírun fardu tọlọ́hun ẹ̀ẹ̀kan ni sunnata nabi Muhammad sallallahu alaihi wasallam ǹjẹ́ ara ẹni tí ó yóò bọ́ nabi nínú sallallahu alaihi wasallam sunnati ẹ̀ lọ́wọ́ sọ̀rọ̀ láti mẹ́ta ọ wà sí lọ́hun ní pẹ̀lú mímọ́ ni pẹ̀lú mímọ́ àìsí lọ́hun ra wọn ni kò ní gbà ó ti sọ ma bọ̀ mọ́sálásí aṣọ ẹyọ kan náà ní lójoojúmọ́ ayé èéṣe bọ́n bá wá ń lò dé àwọn àlè ọwà lọ wo àǹkárá tó dáa ọwọ́ gíní náà tó nílé ọwà àwọ̀ ńgbà tó ń lò dé àwọn àlè àmọ́ tó bá wá ń bọ̀ mọ́sálásí ọwà wárún sun ẹnu ọmọ ọrùn ọ̀gbọ́dọ̀ báyàn sọ̀rọ̀ ọ̀gbọ́dọ̀ yẹ́hò gbogbo ọmọ ọrùn ọwọ́ sọ wọ́n ẹsẹ̀ máa sọ fún wa ní pé bàbá mọ́lẹ́kẹ̀ èdè bọ́tìnì dọ́rùn èsì ayẹ́ra rẹ̀ wò
ẹ̀sìn lọ́hùn pẹ̀lú bó ti ṣe dáa níjọ́ lamọ̀tá kú mélòó lamọ̀ tó kù tá a kì í mélòó lamọ̀ tó kù tá a kì í. àyìnlá hasidun ṣe. àwọn oníkẹta dáa. fa innahu imamahum ila an-nar. kọ́bílà yìí òun ni ó jẹ́ ìmáàmù wọn tí wọ́n fi kó wọn náà lọ. thumma yunadi àyìnà Ka'b ibn al-Ashraf. wọ́n wà ní Ka'b ibn al-Ashraf dàímọ̀ náà jáde ń bọ̀ lọ́wọ́. ra'isu ulama'ul yahud. òun ló lórí àwọn ẹlẹ́bọ wọ́n wà mú jáde. thumma yunadi àyìnà alladhina katamu al-haqqa wal-'ilm. wọ́n wà ní tọ̀ nígbàtà tí mọ́ òun jáde yìí àwọn tí wọ́n ń pa òdodo mọ́dà wọ́n mọ òdodo wọn ò sì sọ wọ́n ní ìmọ̀ àmọ́ wọn ò ló bó ṣe yẹ kí wọ́n lò ìwíkúwí wọ́n ń wí lẹ́nu ìsọkúsọ wọ́n ń wí lẹ́nu ọ̀rọ̀ tí ò sínú tírà tí wọn ò rí nbìkan ni wọ́n ń gbé jáde àwọn dẹ̀ kó àwọn náà jáde. fayasuqunahum ma'ahu ila an-nar. wọ́n máa wá dà wọ́n lọ wọ́n dà wọ́n dàkúdà wọ́n dà wọ́n wọ náà ni. fahuwa imamuhum. òun ni wàá jẹ́ ìmáàmù wọn. thumma yunadi àyìnà Abu Jahali. wọ́n wà ní Abu Jahali dà wèrè ọlọ́run wèrè gidi. wèrè ọlọ́run ni. tó bá lọ sí èrè ò sí èrè tó Abu Jahali. la ilaha illallah muhammadu rasulullah kábólórí rẹ gbé òpẹ́ àṣírí rẹ àwọn Abu Jahali là ń pè bẹ́ẹ̀ kábólórí rẹ gbé ká máa bá jẹ kọ́ wà nínú ẹbí wa kò pé kéèyàn ṣe rí rẹ o àfẹnirọ́ bá sànù kí baba dáadé o bíyàn kò pé kéèyàn wúwa dáadáa fa bọ́lọ̀ bá sànù bàbá ọlọ́run tó tónú lémi ẹ̀hànà ló bí ẹ̀hànà. bẹ́ẹ̀ni torí wọ́n lápa lára ọmọ kò síbẹ̀ bẹ́ẹ̀ ṣe ìwà tí ń bẹ lára rẹ̀ ń yóò reflect lára ọmọ ìní ń ṣẹlẹ̀ lónìí ẹ bá ń gbọ́tẹ́ lómi bá ń wíwí kú wí kò mọ̀rọ̀ tó yẹ kéèyàn sọ kò mọ̀ ìkéyàn sọ àwọn àṣìbínú kọ̀mọ́ntọ́ yẹ kéèyàn ó wí kọ̀ máa gbó tá àti wí tó dáa bọ́ sọ̀rọ̀ yọ bàdúgbò jẹ́ bọ́ sọ̀rọ̀ yọ dẹgbẹ́rú wọn ni o àfáàkiri ti sọ̀rọ̀ eléré ibú ni èyí máa sọ̀rọ̀ nù oṣooṣù ní wá sí rẹ̀ jẹ́rin náà bó ti gbọ́ àwọn bàbá ìmọ̀mọ́ àgbà ní ìnánu ni tí ìbá ìjọba bá jẹ́ àgbàlagbà ọlọ́nkọ́sáfọ́nà mọ́ wọn ni ta lọ́lẹ́yìn náà fi jẹ ìmáàmù wọn ni àwa fi jẹ́ ni ẹgbọ́ bẹ́ẹ̀ ni èyí ń bọ̀ wá bọ́bẹ̀ ẹ̀yìn ọmọlétọ́kàn ni wọ́n ni àmọlétọ́kàn àmọ́kàn tí ó sọ̀rọ̀ tọ́ èyí ń bọ̀ òun ní nákàlí ikú lọ́wọ́ tàbí àwọn àgbẹ̀kún ogún ọmọ òun alórígbò bákẹ́ bá jẹ́ àkóhùn bá rẹ̀ nìkan tí ọba sáré ẹ̀yìn náà rí pé àmì wa máa bí ibẹ̀ ju gbogbo àdúgbò ni àmì mọ́dà ilé owó rẹ̀ là ń bẹ̀rù kápọ́ lórí rẹ̀ gbé òkú aṣọ oríire ọlọ́pàá àti gbogbo àwọn ọmọ ya wa táwọn náà bẹ́ẹ̀ bí kan tẹ́jú kó bá ìtàn gbọ́ kútùbà ọlọ́mọdà sí wa lórí rẹ̀. àmín. ra'isul ulama al-yahudi thumma yunadi ayna alladhina katamu al-haqqa wal-ilma fayasukuna ma'ahu ila an-nar fa huwa imamuhum thumma yunadi ayna Abu Jahl. wọ́n wà ní Abu Jahali dà. fayuti bihi kadhalik. wọ́n mọ̀ òun náà jáde tẹ́ bá sọ pé yẹn burú kò burú tá Abu Jahali ànábì ń kírun lọ́wọ́ ó sì po ìgbẹ́ gbogbo tí ń jẹ́ ìgbẹ́ wọ́n sì po pọ̀ wọ́n sì yílé ànábì lérí. tòun ti bẹ́ẹ̀ náà ànábì ò bínú ẹ̀rọ ń pẹ̀yìn làáfà gbogbo ayé ẹ̀wọ̀n tọ́lọ́run ṣe ẹ̀wọ̀n tí wọ́n ṣe fún ẹ̀wọ̀n ìmọ̀ tí wọ́n hàn kí wọ́n tàyàn lọ́fà kí yán bọ́ta kẹ́jẹ́ òun gbogbo aṣọ kéjì bèrè ọmọ aṣọ pé sọ fọ́lọ́run ìwọ́lọ́kù tí ó retí sọ fọ́lọ́run ìlú yìí kí n gbé wọn ìrìn ẹgbẹ̀rún ọdún láàrin a second kí n kù wọn bí a ń kùlù bọ́ anábìnrin afá wọ́jìbìrìlù wọn mọ̀ ní wọn mọ̀ ní anábì ọ̀hún náà kẹ́ ń bú nísìn èyí sì nísìn kankan gbọ́ nísìn lẹ́ẹ̀tún pa anábì náà ẹbẹ́ lè pé ebi à ń bá lọ yẹ ẹ̀yìn farabalẹ̀ táyé ẹ̀bá ti parẹ́ ẹ padà gbọ́ pé àwọn kan padà sọ pé èèyàn lọ́lọ́run àwọn kan padà sọ. La ilaha illallah. ẹ̀ẹ́sẹ̀ ń gbọ́ ni ẹ̀ẹ́tún gbọ́ mi lẹ́yìn tá ń bá lọ ayé tá ń lò lọ́wọ́ ìgbà tá ń lò lọ́wọ́ ìsìlámánì tá wà yìí àmì ti mọ kéwú débi pé
wọ́n sì di wèrè ìwíkúwí sọkúsọ gbogbo àwọn bàbá taná bàbá ń padà di àgbà pé wọ́n ju ànẹ́bì tán yọ́dà bí gbàgbé tòótọ́jà àfá àwọn ni tòótọ́jà àfá àwọn ni wọ́n ro kó sọ́dọ̀ ara wọn ni wo tí wọ́n fojú wọn rí ni tòun ti bẹ́ẹ̀ náà ọlọ́run fọ̀nà mọ̀ wọn náà bàbá náà ń wí ìwọ náà lọ ní faradà bí ànẹ́bì Muhammad sallallahu alayhi wa sallam ẹjẹ́ gbogbo alóò fi wà ju ànẹ́bì sallallahu alayhi wa sallam alọ́ mọ́lídì wọ́n wá ní gbogbo yín o ẹ̀kọ́ sí ànẹ́bì o ẹ̀kọ́ sí ànábì wọ́n wá parí mọ̀lúdí kálukú lọ kó nú ọkọ̀ ẹnìkan wá sèsì tẹ bàtà mẹ́nìkan lẹ́sẹ̀ mọ̀ pé téèyàn bá pọ̀ èèyàn máa sèsì tẹ bàtà wọn ẹwà àwọn tó ní ọkọ̀ sí ànábì tán pé ọ̀rọ̀ àmì gbogbo aná ẹ̀kọ́ wọn tẹ bàtà mọ́lẹ́gbẹ̀ kò fẹ́ dá fún ẹ tó tẹ bàtà wọn ẹwẹ́ tó kọ́ sí ànábì àì túká ń bi ẹkọ́ sí ànábì o òsì lọ gbọ́ wá sí fàyútì bí kàzálìkà thumma yunadi àìnà alladhina kadhabu ala Allah wa rasulihi. wọ́n wá nítọ̀ ṣe mábùjálì jáde tán àwọn tí wọ́n parọ́ mọ́ òjíṣẹ́ ọlọ́run àtọ́lọ́hun gangan fúnra rẹ̀ tí wọ́n parọ́ mọ́ ọlọ́run àìnà alladhina kadhabu ala Allah àwọn tí wọ́n parọ́ mọ́ ọlọ́run dà wa rasulihi. àwọn tí wọ́n parọ́ mọ́ ànábì dà òjíṣẹ́ rẹ̀ ẹ mú wọn jáde. fayakunu imamuhum ila an-nar. àbújálì ni wọ́n wá ṣáájú. oníjẹ president àwọn bàbá wa lọ́hùn irú president yẹn náà máa jẹ ẹ̀yìn wọn làwọn Àbújá lè tó sí torí bí wọ́n ti ń dúnbó èèyàn tí wọ́n ń pààyàn tí wọ́n ń gé èèyàn ẹwà àwọn ọmọ ọdún bí ọmọ mi tí ó ti jọ ọmọ ọdún méjì lọ ẹwà wọ́n ti ń nà wọ́n nú ogbó omi sì bọ́ lójú mi ẹni tí ń ṣò rẹ̀ gan tí ń sọ̀rọ̀ nípa rẹ̀ omi sì ń bọ́ lójú òun náà báyìí ọmọ kí wọ́n mọ àwọn eléyìí ọmọ wọ́n sì ń ná wa ajókòó ní lẹ́lẹ̀ gàlá gbọ́ pé wọ́n ní wọ́n ti dókòó olówó mọ̀ ya kọ́kọ́ jáde wá sẹ́nu géètì mú tí gbogbo ẹ̀ pa èmi náà wá wà nù lé wọ́n á ọ̀rọ̀ lọ mú kí ní mọ̀ gbà sí wọ́n á mú tọ̀ àmbẹ́mẹ́nu àṣà ń gbọ́ gbogbo ẹ̀ ọkọ̀ pé gbogbo onuléwò lágbájá sẹ́wà mọ́láwọ́ wà nù létọ̀ òkú sílẹ̀kùn tó gba ẹ̀yìn wọlé síbígẹ́tì náà náà ni gbogbo wa lápadà ní kàlá gbogbo wa lápadà ní kàlá níbi ìta ń bá lọ ẹ̀ máa bí mi pé wíyá sí láńsẹ̀sì mo rò pé rírí ọ̀dá láńsẹ̀sì tèmi wọ́n ní wá béèrè irú mi ó ní irú nǹkan bá ń fi mọ́ ní láńsẹ̀sì bá ti ń ba lọ tí ó gbé ìfàyàbalẹ̀ ìdánú ayé náà nísìn. akẹ́rẹ́bẹ́kẹ́lẹ́. bọ́lọ̀ bá wọlé agogo bá ti ń bú gbogbo àwọn àfa ńláńlá àwọn wàlíyé ọlọ́mọ yìí gan sẹ́fà ìyàbalẹ̀ ọwọ́ láyé àwọn ìjọba àwọn òrójú tiwa yìí. àwọn tí ó pè ń sókàlọ̀ bá yín bẹ lọ́hùn gbogbo wọn la níwèé iṣẹ́ ní ọlọ́run yìí gbogbo wọn là ń gbé wọn ní mímọ́ yìí gbogbo wọn là ń gbé wọn lẹ́kọ̀ọ́ yìí gbogbo wọn là ń gbé wọn gbọ́ lárúbáwá yìí ẹ̀yin tẹ́ wá gbọ́ lárúbáwá àyà yín dìdì ẹ̀ ṣáájú ẹ̀ ń so lọ́hùn ẹ̀ ń so nú gbó ẹ̀yin tẹ́ lóògùn àpẹ ẹ̀ní àṣẹ ẹ̀ní náà tó tó bá ipẹ́ ẹ̀ní ni èyí ṣe tẹ́ ẹ̀dẹ́ gbogbo ẹ̀mọ́ra kẹ́ ẹ ṣáájú ẹwọ gbó lọ kẹ́ ẹ pọ̀fọ̀ sí wọn pé mọ́nàmọ́ná ìṣíjú ẹni tí ó pa àwọn ẹ máa jáde ìtúrú ààrẹ ni ilé lọ ẹ máa halẹ̀ máa bá bá jíjẹ alẹ̀ máa lọ gbéwu àgbọ̀nrín jáde bẹ́ẹ̀ bá mú ẹsẹ̀ gánú lẹ̀ yìí ẹni gíní gbégbó òun lọ nú gbó ààrẹ nìkan ẹ̀yin àfá tẹ́ àlẹ̀ mọ́kàlùwé mọ́kàlùwé bẹ̀rẹ̀ ní ìsìnkúlà àzámi ní tí ń bá kú sí báyìí ẹ̀ máa wulẹ̀ wí sáwà nínú ẹ̀ṣọ́ núgbó bàbá ńlá ẹ lọ wọ hálùwà bẹ́ẹ̀ kí gbogbo àwọn báńdíìtì ọ jáde wá pé àwa rèé àti gbogbo nǹkan ìjà wọn kí wọ́n fi wọn àti wọ́n submit ẹ̀ ààrí pásítọ̀ ọmọ kí n bára kan máa lé máa kí sí ń gbọmọlá bára kàkàkàkà irọ́ gbogbo ẹ lọ bára kàkàkàkà inú gbogbo bàbá ńlá kò sí ẹ̀yin ọmọ wa tẹ́ ẹ máa jíjà alẹ̀ tẹ́ ẹ máa lọ gba lè ńlẹ̀ tẹ́ ẹ ń ta lè ńlẹ̀ kí tẹ́ ẹ kó pọ̀ wá lórí lè ńlẹ̀ ẹ wọnú gbọ́dọ̀ ká tiẹ̀ lo ẹ̀yin náà báwọn olóṣèlú ń lò yìí ẹ fà àwọn olóṣèlú lẹ̀ náà ọmọ tiwọn náà wọ́n ti ń jí gbéhùn kó tó lè rọrùn wọ́n palẹ̀ mọ́ gbogbo ẹ̀yin ọmọ ọ̀gá wa ńláńlá wọn ni kẹ́ ẹ tó rọrọ̀ yẹjú
ẹ̀sà méjàmá àmín ẹwà ọmọ iléèwé tí wọ́n lọ kó bá mú ni ọba ẹgbẹ́ àwọn ọmọ mínísítà ọmọ gọ́fúnà ọmọ gangan ọmọ senators ọmọ president ṣé wọ́n ní ti gbà wọ́n wọ́n lò bí ọ̀sẹ̀ méjì mẹ́ta bọ́bá ti di pé tí ń kan àwọn náà ní tí wọ́n wo ọmọ mínísítà bíi mẹ́rin wọ́n gbé wọn ọmọ bàbá Mágàjí nílùú ńlá méjì náà lókù ní mẹ́ta náà lókù tọ́lọ́ fún wọn wọ́n gbé méjì nú ẹ̀ kọ́kẹ́ ọkàn fún owó ìyàwó wọn tí wọ́n palẹ̀ ẹ̀ mọ́ wọ́n lọ ń sọ̀rọ̀ lórí TV ẹ yà sí gbogbo wa àmọ́ ńgbà tí ó kàn yín òkè ni wọ́n rìn àwa rìn lẹ́lẹ̀ la ilaha illallah ilẹ̀lẹ̀ tá a tún wá rìn náà kìí ṣe lẹ́lẹ̀ tá a rí bí ọ̀họ́ láì pé kọ́dà bí yọba lé wa náà a ṣe kò ṣe é họ ẹ sì yà sí wa ẹ wá ń lọ ọ̀rán 2027 tá ń sọ fún yín pé dìgbà náà ẹ rántí Abacha ni ọ palẹ̀ mọ́ pọ́fẹ́ di pírẹ́sidẹ́ǹtì alágbádá ọlọ́ni rárá ẹ̀yin náà a lè yín kò ń bẹ́ Insha Allah a lè yín tọ́yẹ ẹ̀yà sí wa fayakuna imamuhum ila an-nari thumma yunadi aida al-Walid ibn al-Mughira Wàlídù bọ́nà Mùgírà òun là nẹ́bí ń ṣe wá sí fún ànẹ́bí fẹ́jọ́ gbọ́ wá sí rẹ̀ ní wọ́n pé àbàṣà wàtáwàlá orí rẹ̀ ló ti sọ̀kalẹ̀ ànẹ́bí fẹ́jọ́ gbọ́ wá sí òun pé olówó ni ọlọ́lá ni wọ́n mọ̀yàn àwọn ni wọ́n kọ́kọ́ lo bódìgà àwọn tí máa ń tẹ̀lé èèyàn báńsà tí máa ń tẹ̀lé èèyàn àwọn lò láyé ànẹ́bí òun wá ní bá a ṣe sówó fún ta sọlá fún tó òun dà. báńsà wà ń báyìí akaramakala wọ́n tẹ̀sírì lọ láwọn tí ń tẹ̀lé tó ṣe pé wọ́n dúró lẹ́yìn rẹ̀ àwọn ọmọ tó bí náà ni wọ́n Gàdáfì ok tí wọ́n Gàdáfì kí wọ́n jẹ́ báńsà fayuti bihi kadhalik wọ́n wà mọ́hun náà jáde olówó láyé fayakunu imamuhu ila an-nar ọwọ́ ni ìwọ lọ́sàájú wọn tí wọ́n mọ̀ tẹ̀lé owó náà lọ. ثم ينادي أين الوليد بن المغيرة فيؤتي به كذلك ثم ينادي أين المستهزئون àwọn tí máa ṣe yẹ̀yẹ́ dà مستهزئون àwọn oníyẹ̀yẹ́ dà بقراء المسلمين pẹ̀lú àwọn tálíkà bí fúkọ̀rá pẹ̀lú àwọn tálíkà mùsùlùmí bí ẹ̀rẹ́ ẹranko ń lé yín lọ́dún yìí àwọn dà ẹ̀rọ sọ̀rọ̀ à ń lé yín lọ́dún yìí àwọn tí máa fi tálíkà mùsùlùmí ṣe yẹ̀yẹ́ dà. ẹnu ọ̀bẹ sílẹ̀ ń lé yín lọ́dún yìí فهو إمامهم إلى النار òun náà wàá jẹ́ ìmáàmù wọn tí ọmọ wọn lọ́dẹ lọ. ثم ينادي lẹ́yìn náà wọ́n wàá pépè. أجدع قوم لوط àwọn àgbà aṣíwájú àwọn ìjọ lúùtì الذي رسم اللواط èyí tó fọwọ́ sí wípé tọ̀ ẹ bá kọkùnrin ọmọ súnmọ́kùnrin kóbìnrin ọmọ súnmọ́bìnrin òun dà ẹ mú jáde lónìí. فيؤتي به كذلك wọ́n mú òun náà jáde. ثم أين الذين يلوطون àwọn tí wọ́n wá ń kọ́sẹ̀ nítorí wọ́n máa ṣe ìyá àwọn dà ọkùnrin tí ń bọ́kùnrin lájọṣepọ̀ àwọn dà lónìí obìnrin tí ń bóbìnrin lájọṣepọ̀ àwọn dà gbogbo wọn ẹ jáde. فهو إمامهم إلى النار òun náà ni ó sọ̀gá yín wọná lọ tó kò yín wọná. ثم ينادي أين مرور كيس wọ́n wà ní òmùrù kéjìdá àwọn akọrin búdà فيؤتي به كذلك wọ́n mú òun náà jáde. ثم يجمع الشعراء bàbá mú jáde táwọn wà ní gbogbo ẹ̀yìn akọrin ẹ jáde. gbogbo olórin dà gbogbo olórin dà. òsíǹdó gbogbo wọn àwọn akọrin wọn gé létí lọ ẹ̀yìn dà etí méjèèjì ọwọ́ àmì ìrà ìtẹ́ẹ̀rí nítorí pé wọ́n gé òun létí lọ wéré dà olórin tó ṣe pẹ́nu òsìn lára ti ẹ̀bí afọ́ kéèmù mọ́sálásí yá ṣe kéèmù dà lágbájá lọ́fọ́ wọ́n kó gbogbo wọn jọ alladhina kadhabu àwọn tí kúrò mẹ́bà ń kọrin wọn huwa imamuhum ila an-nari àwọn dà àwọn olórin tí kúrò tí máa ń kọrin wọn àwọn dà ẹni tí ó sì máa mú yín wọ̀ náà ni. thumma yunadi aina muslimatul kadhab wọ́n wàá béèrè Muzailamatul kadhabi muslimatul kadhab wọ́n wàá béèrè òun náà òun dà. fayuti bihi kadhalik àṣẹ tí wọ́n dákọ̀ yìí wọ́n lòun náà ń parọ́ ẹgbẹ́ kadhabu wọ́n fi gbẹ̀yìn rẹ̀ bàbá wa ní òun náà ń parọ́ ní irú kíní wọn ń pa wọ́n ní òun náà ń pera rẹ̀ ní nǹkan ni nígbà tí èèyàn ń pe ànábì mọ́ra rẹ̀ pé èmi náà ànábì ni mí ìwọ náà sọ pé ọ̀rọ̀ ànábì lójú oorun pẹ̀lú rọ́
irọ́ wo ló ń pa kílẹ̀ ọwọ́ funfun lẹ́lẹ́lẹ́ Ọwọ́ funfun lẹ́lẹ́lẹ́. mo rí wọn tẹ́ báyìí dé wọ́n pe àsàlátù ní irọ́ ń pa ó lè rí àyẹ̀ wọ́n tó ń fojú wo jagunjagun kò tó ayé ṣeré ojú wọn lọ́wọ́ àfihàn níbi owó tó darí kò gbọ́dọ̀ rí tó tóbi àwòyìn lọ́rùn ni ẹ̀mẹ̀ta wọn ní asàrò àlá ẹ̀mẹ̀je ló ṣe ibi à ń lọ owó wò kú wò wọ́n tún ní kó fowó kalẹ̀ kó tó lè wo nǹkan kan lórí tí fayó tí bí wọ́n wá mú jáde fún mayonadi lẹ́yìn náà wọ́n wá pépè bí wọ́n bá mú jáde tán aina alladhina àwọn tó ṣe pé dà kazzabul kitaba àwọn tí wọ́n pe tírà Ọlọ́run ní rọ́dà fahuwa imamuhum ila an-nari òun náà tẹ̀ ga wọn yóò ṣe president wọn yóò ṣe mọ́mọ́ wọn wọ̀ náà alayna wọ́n lọ dọwọ́ wa o wa alayka ó sì dọwọ́ tiẹ̀ náà i'rad an kalami as-su'i wípé ká sẹ́rí kò ń bí ọ̀rọ̀ tí ò da ẹ mọ́jọ́ máa jáde lẹ́nu wa dákun bàá magaji ẹ má sọ̀rọ̀ tí ò da lẹ́nu mọ́ ìmáàmù mọ́sálásí ọ̀dọ̀wọ̀ yín ẹ má sọ̀rọ̀ tí ò da lẹ́nu ọ̀rọ̀ tí ó mú mọ́sálásí fọ́ ọ̀gá iléeṣẹ́ ẹ má sọ̀rọ̀ tí ò da ọ̀rọ̀ tí ó fọ́ ẹ̀ lè léṣẹ́ dáṣẹ́ ṣe olórí ìjọ dákun má fọ́jọ pẹ̀lú ọ̀rọ̀ ìyàwó má sọ̀sọ́kúsọsọ́ kọ rẹ rántí àwọn ọmọ tó bí fún wọ́n fọ́kọ̀ mi ní tí pẹ̀lú ọ̀rọ̀ ọkọ dákun wọn náà má bàtà ara rẹ jẹ́ lọ́dọ̀ àwọn ìyàwó Allah. má dé yẹn yẹ̀yẹ́ lọ́wọ́ àwọn ìyàwó rẹ má dọ̀tí ara rẹ lọ́dọ̀ wọn kálukú ń sọ̀rọ̀ ọkọ rẹ̀ wọ́n ń ṣàdúrà nígbà ìyàwó tiẹ̀ rántí kẹ́ ẹ má sọ̀rọ̀ lọ eléyìí ibú màdọ́kọ tèmi bàbá kan kí n ṣàdúrà fún bàbá kan kí n ṣàdúrà fún yà ṣépè fún fún ọlọ́sọ̀rọ̀ rẹ báwọn lọ́dọ̀ ìyàwó rẹ ẹ tọ́jú ilé ẹ ṣàánú àwọn ìyàwó yín Allah bẹ́ẹ̀ bá ní nǹkan mẹ́wàá tí wọ́n béèrè ẹ sì fún wọn márùn-ún àwọn náà mọ̀ pé bọ́lọ̀ tí mo wá nù ni má jẹ́ alájẹ tán dákun má lọ tákìtì àyàká òun ra nù ilé epo ń bẹ̀ ẹ ti ní bẹ́ǹsì ń bẹ́ wọ́n sì gba ilé epo lọ́wọ́ ilé epo akaramakala wọ́n ní bẹ́ǹsì wọ́n ní assembly àwọn èèyàn wà nípa àwọn tí ń gbé mukumu náà wá àwọn náà ti mọ áńgù tí kálukú wọn wà ma ní sókòkòrò nù ọ̀ríjínà ọ̀dọ̀ àwọn bàbá kìíní nù bàbá síníà lẹ́yìn náà sùtọ̀ hùn ni àwọn ọ̀gá wà nílé ètò ọmọ ọgọ́ta ọdún gbogbo yín ti ká tán ẹ̀kẹ́ rẹ̀ wá ń tóbi ikùn wá ń yọ wọ́n tún wá ń yìn ọ́ tọ́yẹ kó gbé ẹkú pé ọjọ́ pọ̀ ń lọ díẹ̀díẹ̀ ni ẹ̀ máa ń jẹ nǹkan gáréèjì yìí kọ́ jẹ́ nǹkan kan ògógóró ni ń lọ díẹ̀díẹ̀ nù gbogbo ẹ̀yàn ọmọ ya wa tẹ́ mọ́ mú kú mọ́ ọlọ́run wọlá gbogbo bí wọ́n ti ké túbà láyé lónìí ọlọ́run gbà lẹ́nu yìí àmín gbogbo ẹ̀yàn ọmọ ya wa onímú kú mú ọlọ́run gbà lọ́wọ́ yín àmín àwọn ya wa onírìnkúrìn ọlọ́run yọ lẹ́sẹ̀ wa àmín gbogbo olóró kọrọ̀ ọlọ́run gbà lẹ́nu wa àmín gbogbo oníwàkuwà ọlọ́run gbà lọ́wọ́ wa àmín ọlọ́run Qur'anul azim àmín ẹ dákun ká tó parí hútúbà àáfàá wa àgbà wà níbí bẹ́ẹ̀ni ẹ fún wa ń ṣẹ́jú márùn bàbá ti sálámà ẹ̀yin tẹ́ ẹ má kánjú lọ ni ẹ má kánjú lọ ẹ jẹ́ wọ́n ṣàdúrà fún wa ọmọ alájí àgbà ni wọ́n bẹ jókòó báyìí wọ́n ṣàdúrà fún gbogbo wa yìí ó ń táìmù sí làwọn náà àwọn náà mú wọn táìmù kọ́dà wá sí wọn ó ní táìmù wọ́n ṣàdúrà